A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ọ̀hángógó inflation lórílẹ̀-èdè Nàìjíríà tún ti já wálẹ̀ sí 23.18% nínú oṣù kejì ọdún 2025 láti 24.48% tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ nínú oṣù kínní gẹ́gẹ́ bí owó oúnjẹ ṣe ń wálẹ̀. Àjọ National Bureau of Statistics ni ó ṣe àfihàn yìí nínú àkọọ́lẹ̀ wọn Consumer Price Index tí wọ́n yọ̀ǹda lánàá ọjọ́ Ajé. Èyí ṣe àfihàn wípé ọ̀hángógó oúnjẹ fi 2.57% já wálẹ̀ lóṣooṣù. Bákan náà ni inflation wálẹ̀ sí 23.51% nínú oṣù kejì ọdún 2025 yàtọ̀ sí 37.92% tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ nínú oṣù kejì ọdún 2024. Àkọọ́lẹ̀ yìí ṣe àfihàn wípé ọ̀wọ́ngógó yìí wálẹ̀ látàrí bí oúnjẹ bíi iṣu, ọ̀dùnkún, ẹ̀wà, fúláwà, àgbàdo, ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe wálẹ̀ lọ́jà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ẹ̀ka ìpínlẹ̀ Èkó ti láálé dókítà Abdulazeez Adédìran tí gbogbo ènìyàn mọ̀ sí Jandor lẹ́yìn tí ó padà sí ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ All Progressives Congress (APC). Adédìran tí í ṣe olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú PDP níbi ìdìbò gbogbogbò ọdún 2023 ni ó ṣe ìkéde lánàá níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn wípé òun ti padà sí APC. Adédìran, adarí Lagos for Lagos Movement, kéde ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ kúrò ní PDP ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2025 pẹ̀lú àwáwí àìníbáwí (lack of discipline) láàrin ẹgbẹ́ àti àwọn adarí ajẹnilẹ́sẹ̀. Ó ti fìgbà kan rí jẹ́ ọmọ ẹgbẹ́ APC kí ó tó darapọ̀ mọ́ PDP. Nígbà tí ó ń fèsì sí ìgbésẹ̀ Jandor níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná, igbákejì alága PDP ní ìpínlẹ̀ Èkó Tai Benedict ní Jandor kò fìgbà kankan jẹ́ tiwọn. Ó ṣe ẹ̀sùn wípé APC ni ó gbìn sáàrin wọn láti wá ba tiwọn jẹ́. Ó ní ìgbà àkọ́kọ́ tí òun rí i ni òun ní kí ó ṣàlàyé ara rẹ̀ nítorí APC mọ̀ wípé àwọn ní àǹfààní àti jáwé olúborí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ṣẹ́ gbẹ̀yìngbẹ́yín ni ọ̀rọ̀ ọ̀hún wá sí òtítọ́. Ó ní bí Jandor ṣe wọ inú ẹgbẹ́ wọn ni ó ti bẹ̀rẹ̀ sí fi ẹ̀sùn kan àwọn adarí. Lẹ́yìn èyí ni ó da ẹgbẹ́ rú títí dé ìpele gbogbogbò (national level) tí ó fi rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ gbà látẹ̀yìn láti díje du ipò gómìnà. Ó ní nígbà tí ó dé, fúnra rẹ̀ ni ó yan igbákejì tí wọ́n á jọ díje. Ó yan Fúnkẹ́ Akíndélé nítorí àwọn fọ́lówàsì rẹ̀ lé ní mílíọ̀nù 3 lórí Instagram, wípé èyí yóò jẹ́ kí àṣeyọrí rẹ̀ níbi ìdìbò gómìnà ọdún 2023 rọrùn. Ṣùgbọ́n ìbò 62,000 péré ni wọ́n rí ṣàjọ. Benedict ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ti fi ẹgbẹ́ sílẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ohun gidi láti pàdánù ọmọ ẹgbẹ́, ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ kan wà tí ó ṣe wípé ìdùnnú ni wọ́n jẹ́ bí wọ́n bá fi ẹgbẹ́ sílẹ̀. Ọ̀kan nínú wọn ni Jandor. Bẹ́ẹ̀ àwọn APC ìpínlẹ̀ ti tẹ́wọ́ gba Jandor bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ọ̀dọ́ tí ó jáfáfá tí ó tọpinpin orísun rẹ̀ padà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná ni akọ̀wé APC Ṣèyẹ Ọládẹ̀jọ ti ní APC ti ṣetán àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Jandor. Ó ní àwọn ní ìgbàgbọ́ nínú ẹgbẹ́ wọn bí àwọn ṣe ń retí àwọn mìíràn láti ẹgbẹ́ òṣèlú mìíràn bí ètò ìdìbò mìíràn ṣe ń súnmọ́lé. Lórí ẹ̀sùn wípé APC gbin Jandor sínú PDP, Ọládẹ̀jọ ní kí ni wọn ìbá sọ. Ṣé ẹgbẹ́ òṣèlú tí ọ̀rọ̀ wọn ò yé ara wọn, àwọn tí wọn ò lè darí ara wọn tí wọ́n fẹ́ darí ìlú, àwáwí lásán ni wọ́n ń ṣe láti fi dọwọ́ bo àṣìṣe wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà àná lórí ìsun epo ìyáàfin Diezani Alison Madueke ti kàn sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá bí ó ti bẹ̀bẹ̀ wípé kí wọ́n dá àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC dúró láti má lu ohun ìní tí wọ́n rí gbà ní ọwọ́ rẹ̀ ní gbàǹjo. Bákan náà ni mínísítà náà yìí rọ ilé-ẹjọ́ nípasẹ̀ ikọ̀ agbẹjọ́rò rẹ̀ tí àgbà amòfin Mike Ozekhome darí láti rọ àjọ EFCC kí ó gba àwọn ogún rẹ̀ tí wọ́n ti tà yálà fún aládàáni tàbí ilé-iṣẹ́ padà.
Wọ́n sọ fún ilé-ẹjọ́ wípé pẹ̀lú ìwé àkíyèsí tí wọ́n fi ránṣẹ́ sí àjọ EFCC ní ọdún 2023, EFCC kọ̀ láti fún láàyè ẹjọ́ rírò bí wọ́n ti bẹ̀rẹ̀ títa ohun ìní rẹ̀ lọ́pọ̀. Ó ní pẹ̀lú wípé EFCC ní òun ti gba àṣẹ láti ilé-ẹjọ́ láti ta ohun ìní, síbẹ̀ EFCC kò fún un ní ìwé-ẹ̀rí (proof of evidence) láti ilé-ẹjọ́, ṣùgbọ́n àjọ EFCC ṣe àwáwí wípé ọ̀dọ̀ adájọ́ C.A. Obiozor láti ilé-ẹjọ́ gíga ni àwọn ti gba àṣẹ ní ọjọ́ 9 oṣù keje ọdún 2019, pẹ̀lú àṣẹ mìíràn láti ọ̀dọ̀ adájọ́ I.N. Uweibo ní ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún 2019. Bákan náà ni àjọ yìí ní àwọn ṣe ìkéde nínú ìwé ìròyìn láti fi kàn sí àwọn tí ó bá nífẹ̀ẹ́ àti ra ohun ìní. Gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n sì tà gẹ́gẹ́ bí ìlànà òfin. Lẹ́yìn àwíjàre láti ọ̀dọ̀ agbẹjọ́rò méjèèjì níbi ìgbẹ́jọ́ àná, ni adájọ́ Inyang Ekwo sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 27 oṣù kẹta fún ìdájọ́. Adájọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn yìí ti wà nílẹ̀ láti ọdún 2023. Ilé-ẹjọ́ kò ní fi ààyè gba àwáwí mọ́ láti ọ̀dọ̀ àwọn méjèèjì. Bí a kò bá gbàgbé wípé síwájú àkókò yìí ni mínísítà àná pe ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ọlọ́gọ́rùn-ún bílíọ̀nù náírà (100 billion naira) tako àjọ EFCC bí ó ti ṣe ẹ̀sùn wípé ní gbogbo ọ̀nà ni wọ́n fi ń pè é ní olè tó kówó ìlú jẹ. Ó ní èyí sì ti fa ìdójútì fún un láàrin ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ń retí kí ó lo ọwọ́ idán rẹ̀ láti fi yanjú rògbòdìyàn òṣèlú ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí ó ti paná rògbòdìyàn ilé aṣòfin ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn tí ìpínlẹ̀ Èkó dídásí tí ààrẹ dá sí ṣe Mudashiru Ọbásá lóore nígbà tí alátakò rẹ̀ Mojísọ́lá Meranda di igbákejì. Tinubu bu omi ìtura sí ọkàn àwọn tí wọ́n jọ ń ní fàákàjà bí ó ti ránṣẹ́ sí wọn fún ìpàdé ní ilé agbára ìlú Àbújá. Lẹ́yìn ìpàdé ni gbogbo wọn jáde pẹ̀lú ẹ̀rín pé wọ́n ti rí gbóríyìn fún ààrẹ tí ó ṣe àpẹẹrẹ wípé ìjà ti parí. Lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó ṣe ìdánimọ̀ Martin Amaewhule àti ìgbìmọ̀ ẹlẹ́ni 27 rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers, pẹ̀lú bí ilé-ẹjọ́ ṣe fi òpin sí gbígba owó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, ní ìbéèrè jẹ jáde wípé báwo ni wọ́n ṣe fẹ́ tẹ̀síwájú láìjẹ́ wípé ìṣòro yìí burú sí i. Bí gómìnà Siminalayi Fubara ṣe pinnu àti tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ tó ga jùlọ ni àwọn aṣòfin ń gbé ìgbésẹ̀ àti lò kọjá àǹfààní tí ilé-ẹjọ́ fún wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé Fubara náà ti fìgbà kan rí lo agbára lé wọn lórí láti ìgbà tí awuyewuye ti bẹ́ sílẹ̀ ní oṣù 16 sẹ́yìn. Ní báyìí, ó jọ bí ẹni wípé wọ́n ti gbáradì àti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìyọnípò tako Fubara. Bẹ́ẹ̀ àwọn ará Ìjọ tí wọ́n jẹ́ alátìlẹyìn Fubara ti ń lérí léka láti dá wàhálà sílẹ̀ bí wọ́n bá yọ Fubara, èyí tí wá ń fa ìpòrúurú ọkàn fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yan bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ti Sokoto Diocese Bishop Matthew Kukah gẹ́gẹ́ bí Gíwá àti alága ìgbìmọ̀ Federal University of Applied Sciences ní Katsina, ìpínlẹ̀ Kaduna. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà. Bákan náà ni ààrẹ yan adarí òṣìṣẹ́ fún ifásitì, àwọn bíi akàwégboyè Chris Williams Barnabas gẹ́gẹ́ bí Vice Chancellor, Sanusi Gambo Adamu gẹ́gẹ́ bí Registrar, Ibrahim Dalhat sí ipò Bursar àti akàwégboyè Daniel Abubakar sí ipò alámòjútó ibi ìpamọ́ ìwé Librarian. Ààrẹ bu ọwọ́ lu ìyànsípò Thomas Etu tó ń ṣaṣojú gbùngbùn Àríwá, Olóyè Fabian Uwara, akàwégboyè Fẹ́mi Taiwo àti Zara Bukar gẹ́gẹ́ bí ọmọ ilé-ìgbìmọ̀ ifásitì. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé gbogbo àwọn tí wọ́n yàn sípò wọ̀nyí ni wọ́n ṣe ọ̀rínkinnínwín wọn pátápátá, wọ́n sì rí i wípé wọ́n pójú òṣùwọ̀n. Ààrẹ wá rọ̀ wọ́n kí wọ́n lo ipò wọn láti fi mú ìdàgbàsókè bá ifásitì kí ó sì dọ́gba pẹ̀lú àfojúsùn rẹ̀ fún ìgbé ayé ọ̀tun. Federal University of Applied Sciences ni wọ́n kọ́kọ́ mọ̀ sí NUC University. Lẹ́yìn tí ìjọba àpapọ̀ gba ìṣàkóso rẹ̀ ni wọ́n yí orúkọ rẹ̀ padà
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.